sallallahu alaihi wasallam. Tẹ́bá ti gbọ́ tán gbèrò. Ẹni tí ń gbèrò mú yẹn, èyí ni máa wíwẹ́ o. Tẹ́bá débi ayé ala sọ̀lá, ayé ala fọlá, ẹ̀ mọ̀ ní la hawla wala quwwata illa billah. Tọ́ba wá gbèrò tán, ẹni tó bá sọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu sallallahu alaihi wasallam. raditu billahi rabban wa bi Muhammadin rasulan wa bil islam dinan. Sọ̀rọ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kéékèèké ọlọ́run sì há dànù pẹ̀lú gbólóhùn tó bí pẹ̀lú ìrántí ọlọ́run tó ṣe lọ́wọ́ há dànù. Bẹ́ẹ̀ náà ni tábà pẹ̀lú náà anábìlẹ̀ tó bá sọ pé Allahumma rabba hadhihi da'wati tamma was-salati al-qa'ima ati Muhammadan al-wasilata wal-fadila wab'athhu maqaman mahmudan alladhi wa'adtahu. Gbólóhùn yìí ẹ̀ tó bá wí tí máa bí gbogbo ìgbà tó bá ti gbọ́rùn tó bá di lọ́rùn gbogbo tó bá wù léwu sí òun ànẹ́bí ò sí pẹ́ nínú. Ó wá tó sọ fún wa tábà fẹ́ sí àlùwàlá ìyẹn máa ń ṣe bísímílà ká tó bẹ̀rẹ̀ àlùwàlá. Ó wá parí àlùwàlá tán ó tó wá sọ pé ashhadu an la tábà parí àlùwàlá tábà ṣe gbólóhùn yìí èyí náwó sókè o. Lọ́lù ìsìlámù tí wà náwó sókè rárá yé ṣe bẹ́ẹ̀. Tẹ́ bá parí àlùwàlá tẹ́ wá ní ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Ẹ kàwé níbi ọ̀la sọ. Gbogbo bá tẹ́ bá ṣàlù àlásẹ̀lẹ̀ mọ́ ìgbólóhùn yìí. Tó bá di lọ́rùn gbogbo géètì tó lè ní sálẹ̀ jẹun náà bẹ́ẹ̀ ni wọ́n sì fún ẹ. Ibi tó bá wù ẹ ìlú bá wọlé. Bí gbólóhùn yìí ṣe tóbi tó níwájú ọlọ́. Ọ̀pọ̀lọpọ̀ wa làwọn miss. Ẹ dákun ẹja padà sílé kí o. Àwa tá a bá mú gbàgbọ́ òun tó wọ̀nyí. Fóònù wa a lè fi kọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ẹ lè kọ́ mọ́sálásí. Ẹ lè kọ́ lọ́dọ̀ àfẹ́ wá pàkà tí ó kọ́ gbogbo àwọn gbólóhùn wọ̀nyí. Bàbá wa bẹ̀rẹ̀ ẹ̀rù wa. Láti Allahu Akbar. Ìkankan bẹ́tà ni mi máa rí kótó bẹ̀rẹ̀ Fatiha. Ààrẹ ni subhanaka Allahumma wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruka. Ẹja ma kásìmọ̀ subhana. Bàbá wa débi rúkú. Ìta àmà wí ni pé subhana rabbiyal azim. Mímọ́ fún ọlọ́run ọba mi. Ọba tó tóbi jùlọ. Subhana rabbiyal azim. Mímọ́ fún ọlọ́run ọba mi. Ọba tó tóbi jùlọ. Èyí wí méjì papọ̀. Ẹyọ kọ̀ọ̀kan lè yóò máa wí. Táà jẹ́ kí ọkàn wa mọ̀ ẹgbẹ́ àá. Mo wà níwájú ọlọ́run ọba mi ọba tó ní gbogbo ayé àtọ̀ wájú rẹ̀ mo wà yìí. Ẹ mọ àwùjọ ẹ̀kọ́ kan. Èyí tó kéré jù ní kí ìyẹn lè fi mẹ́ta. Ìyẹn lè fi márùn. Ìyẹn lè fi méjì. Ìyẹn lè fi mẹ́wàá. Kódà tó dáa jù ní pé ní tó bá fi bẹ̀rẹ̀ ẹrú rẹ̀. Òun náà ló fi parí. Òun náà ló kó máa ṣe tó àfi parí ẹrú rẹ̀. Káni méje ló fi bẹ̀rẹ̀ ẹrú. Ṣé méje tó kú rẹ̀ tó fi parí ẹrú rẹ̀. Tàbá wá gbé sókè níbi ìrùkú. Ìyẹn máa ní sẹ́mi Allahu liman hamida. Rabbana wa lakal hamd. Arákùnrin kan lẹ́yìn Ànábì jọ kan sallallahu alaihi wasallam. Ìgbà tó ní Rabbana wa lakal hamd tó wí tán. Ó wà lóko pé hamdan kathiran tayyiban mubarakan fihi. Ìgbà tá parí ìrun Ànábì ní ta ló ìgbóló yìí. Wọ́n ní lágbájá ló bí. Ìgbà tó ìgbóló yẹn tán. Màláíkà tí mo rí wọ́n lé ní ọgbọ̀n. Wọ́n fẹ́ kọ́ dáadáa rẹ̀ kalẹ̀ fún ẹ. Wọ́n lé ní ọgbọ̀n. Ní màláíkà tó fẹ́ sáré kọ́ kalẹ̀ fún ẹ. Gbóló ńláńlá lẹ́nu yìí wí. Ọkàn tó sókè bí Rabbana wa lakal hamd hamdan kathiran tayyiban mubarakan fihi. Bàbá wa forí kalẹ̀ wọ́n ní subhana rabbiyal a'la subhana rabbiyal a'la mímọ́ fún ọlọ́wọ́ ọba mi ọba tó ga jùlọ mímọ́ fún ọlọ́wọ́ ọba mi ọba tí ó ga jùlọ ìta àmọ́ mi forí kalẹ̀. Bàbá wa jókòó kó tó forí kalẹ̀ ẹlẹ́kejì wọ́n máa ní rabbighfirli 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 ọlọ́run dákúsà foríjì fún mi. Ọlọ́run foríjì mi tó bá tún mọ nǹkan mi tó wà ní súnà ní àmà wí láàrin mùsùlùmí wàá forí kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì. Ìforí kalẹ̀ ibẹ̀ láti súnmọ́ lọ́wọ́ ọba jù yóò kó wà lórí náfìlà rẹ̀ nígbà tó bá ń kí oníwọ̀n ní kẹtẹ́ka kù sí bẹ́ẹ̀. Jẹ́ káwọn náfìlà kan wà tó yà tó jẹ́ pé ìforí kalẹ̀ rẹ̀ wàá pẹ́ níbẹ̀. Ẹ máa gbìyànjú rẹ̀. Ànábì máa ń forí kalẹ̀ nígbà mi sallallahu alaihi wasallam ní àsìkò tó jẹ́ pé ó gbẹ̀ láti kàǹkà bí àyà 50 Ànábì wà lórí ìforí kalẹ̀. Tí o mọ̀ sí subhana rabbiyal a'la tó tún máa ṣe àdúrà. Ìgbà tá a súnmọ́ lọ́wọ́ ọba jù nígbà tá a wà lórí ìforí kalẹ̀. Kì í ṣe ìforí kalẹ̀ yìí tó káyìn nìkan. Gbogbo ìforí kalẹ̀ rẹ̀ pàápàá jọ tó bá ń kí náfìlà tó ń dá a ṣe lẹ́nìkan kò sí bẹ́ẹ̀ pẹ̀lú rẹ̀. Jẹ́ kí ìforí kalẹ̀ fún àwọn ìforí kalẹ̀ rẹ̀ nínú àwọn náfìlà rẹ̀ tó kó kún dáadáa. Wọ́n ló rí ipa rẹ̀ ló ṣẹ̀mí rẹ̀. Gbogbo ẹ̀ tí ìforí kalẹ̀ rẹ̀ bá máa ń kú dáadáa. Pàápàá jùlọ nígbà tó wà lọ́wọ́ nìkan. Wọ́n ló rí ìyàtọ̀ rẹ̀. Ó rí ipa rẹ̀ nínú ṣẹ̀mí rẹ̀. Àwọn ṣe àtàhíyàtu lillah.
الطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. وأمي قايرون وأمي صلاة إبراهيمية وأمي أنا بني كاتو سلام بيرو يتودولون كسوين بيابو كميري ياتو مولينا يوتو سينو يروى ọ̀pọ̀lọpọ̀ wa láti ọgbà olùkọ́ yìí ìran wa náà sì lélẹ̀ ìran tó jọ ọ̀ràn yàn gbogbo wa lélẹ̀ ọ̀pọ̀ tó yẹ ká ṣe ń bẹ̀ ẹlòmí ó máa ẹ̀dá pẹ̀já padà sílé ìkéwù ẹ̀já wa bá ṣe pọ̀ èyí tó àwé kọlọ́kù ṣe wá láǹfààní kọlọ́kù sàlékún ìmọ̀ àti ìmọ̀ níbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa. Jazakumullahu khairan. Shukran Ustaz. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam salaka tariqan faltamisu fihi ilman jala lahu bihi tariqal jannah. Gbogbo ẹ̀dá tó bá la ọ̀nà lẹ̀ látara àmọ̀ tó bá mọ̀ tó bá fi ń tọ́ àwọn èèyàn sọ́nà tí àwọn èèyàn tó fi ní ìmọ̀ sí ní ọ̀sẹ̀ bóyá lágbájá ìkí ó jì mí lọ àbí kíní ká tó máa kọ́ ìmọ̀ látara wa ni. So ọlọ́run ó lànà fúnlẹ̀ fún ọmọ tó náà fi ní oríire tó fi ní àlùbáríkà tó tún dé àjùbí tó tó wà lọ àfọwọ́ ọlọ́run bá wa lọ́rọ̀ ẹ̀mí ọlọ́run jẹ́ kí ẹ pé fún wa àti gbogbo àwọn àfọwọ́ náà bẹ́ẹ̀ náà àti gbogbo àwọn oníjìyà tó ń gbìyànjú bẹ́ẹ̀ jazakumullahu khairan jazaa wọ́n ti làálẹ̀ báyìí ẹjọ́ ẹ bá mi ṣí ẹ jẹ́ kó tún débi tó yẹ kó dé òótọ́ wọn ti ṣí ẹ ní program bọ̀ èmi náà ṣe láti débi kó tún débi tí ó yẹ kó dé gbọ́ ọ lè jàǹfààní rẹ̀ ni akira pé àkó ènìyàn kò jí mi ní Juma Mubarak. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.